Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Position theatre mo kí ni mo fẹ́ fi kọ́lé Ọlọ́run ìjọ tí mo kọ̀wé kiri ní London bí ìjọ náà lọ gbé jáde nínú ìwé túbù àbí túbù kílẹ̀ gbé kiri wípé mo dúpọ̀ èèyàn kan ní 10 million bẹ́ẹ̀ ní lálẹ́ bí sí ó nìyẹn èmi pẹ̀lú ẹ̀ láti tẹ̀ ìwé yẹn lọ́wọ́ pé mo fẹ́ lọ pín ní gbogbo churches mo sùn dẹ́ndẹ́ ọkùn lálẹ́ ẹjọ́ mi lè jẹun ọjọ́ mẹ́ta pé èmi ìdòwò tẹ́mi yìí wo àti ẹ̀dúnkùn 10 million màá máa dúró pé mi ìbí kọ́ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n mo sunkún wọlé títí George títí. Thank you so much for watching our videos, and importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gboah TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gboah TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.